bàbá bá wà nínú mọ́tò ẹ máa mọ̀ pé ara bàbá yẹn balẹ̀ mọ́ kò sí tí bàbá kì í fi sin lọ kò sí tí bàbá ò lè yọ̀ọ̀dá nítorí ìtọ́lọ́run nínú àwọn mẹ́rin tí mo ń tijú láyé tí wọ́n tọ́ mi tí mo mọ̀ pàtí kékeré náà ti mọ̀ mí the last of the last ni bàbá Muyideen tó lọ yìí. Allah. tá a lẹ́yìn bẹ́ẹ̀ bá wá ṣe tán ẹ máa sọ pé gbogbo kéwù lẹ́mọ̀ ṣe ọlọ́run fi kéwù ròyìn ànábì nínú Qur'an ni fa innaka la'ala khuluqin adhim ìwà lọ́lọ́run fi ròyìn ànábì ó dáa kí èèyàn ó lẹ́kọ̀ọ́ kéwù bẹ́ẹ̀ tí èèyàn bá lẹ́kọ̀ọ́ kéwù tí ò ní maturity tí ò ní wisdom ọba tó ní wá gan sọ fáwọn kan pé alaysa minkum rajulun rashid ẹ̀yin ò fẹ́ lọ́pọlọ tẹ́ fi lomi màá yín ni àfi ká ẹ máa ṣépè fún gbogbo àfa lọ́tún lọ́sì ẹ wá so ṣe débi pé ẹ ti kó majority àfa sínú apẹ̀rẹ̀ kí sẹ́rù tèmi ọmọ akẹ́wọ́ gbẹ̀rù nínú yóò kó sínú apẹ̀rẹ̀ mélòó lára yín mélòó àwọn alùsùnà tí ẹ dá bẹ́ẹ̀ o ẹ má sì mí gbọ́ o àwọn alùlù fìtínàtì àwọn kan bẹ alùlù fìtínà ni wọn ìṣe alùsùnà àwọn alùsùnà dáadáa ń bẹ nílẹ̀ Yorùbá yìí láwọn àgbà sùnà àwọn torí wọn pé àwọn tí wọn wà àlàáfíà àwọn tí wọn wá bí wọn ó ṣe lo ẹwà Islam fi hàn àwọn èèyàn pé tí ń jẹ ẹwà Islam ni kì í ṣe àwọn rédèrèdè kọ̀ọ̀kan tí wọn jáde láwọn tí wọn gan aṣọ mọ́rùn tí wọn fi abẹ́rẹ́ gan aṣọ mọ́rùn mọ́ra wọn lọ́rùn yìí sáà ni wọn wá pé àwọn lọ́lọ́run gbà fún ibo lọ́lọ́run ti gbà fún ẹ̀yin àfáà ẹ̀yin ará ayé ẹ̀yin mùsùlùmí ayé bẹ́ẹ̀ bá ti rí yàn ó ń jà mí lẹ́nu pé wáì tó jẹ́ pé ẹni tó bá ti lè sọ̀rọ̀ burúkú jáde sí yàn lẹ́gbàgbọ́ pé olùbẹ̀rù Ọlọ́run tá lànàbì sọ wọ́rọ̀ tán sọ ìta lànàbì sọ fún òkú wo ni wọ́n ń gbé lọ tá lànàbì sọ yìí pé inú náà ní lọ òkú wo ni wọ́n ń gbé lọ ó ikú wọ́n ń gbé lọ ànàbì wa ní bí sẹ́ni lọ yẹn inú náà ní lọ tá kí ló dé tẹ́yìn mẹ́sìn ànàbì lọ báyìí gbogbo ẹni tí ọba máa gbà bá àfa lè yàn ẹ máa wo ẹ̀kọ́ ẹ máa wá wo ìwà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tí wà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ bá ti khalafa mímọ̀ tó lóhun ní ẹ gbà pé kì í sáfà àfa ṣàìtọ́nù ni mùsùlùmí tí ń yẹ̀yẹ́ bàbá Muyideen Bello àwọn bàbá tiẹ̀ náà gbẹ̀sán níjẹ́ wọn náà bá kú ọ gbẹ̀sán à ń retí kí bàbá kọ̀ọ̀kan yín náà wò kú à ń retí ẹ̀ èyí tí ò ní bàbá láyé nínú yín yóò ní fámìlì gbogbo wa alájáde tá a máa rọ iná lé wọn lórí àwọn Ọlọ́run fẹ̀mí wálẹ̀ gbogbo bàbá tó bí yín kódà bó kú mọ́sálásí àsọ pé náà ní ọwọ́ ẹ̀yin náà lọ fílẹ̀ wò kẹ́ mọ̀ bí ṣe rí mùsùlùmí tí ń yẹ̀yẹ́ àfa traditionalist ẹ̀yin oníṣẹ̀ṣe mo rí tẹ́nìkan náà jáde tí ń ṣépè fún bàbá Muyideen Bello ẹ̀sán náà ń bẹ̀ èmi kì í ta sí àwọn ẹlẹ́sìn míì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ṣe yìí ti pọ̀ jù náà sódà káwọn olórí traditionalist náà máa kú káà náà máa ṣépè fáwọn náà káà náà máa sọ pé bí wọ́n ṣe ń lọ nǹkan báyìí ní ọ̀sẹ̀ lẹ̀sìn how will you feel ẹ̀ tí ẹ̀ tijú o ti kú ṣe bí àṣà Yorùbá máa ń bọ̀wọ̀ fẹ́ni tó ti kú ni kí ló dé tí bàbá ẹni Ọlọ́run yìí lọ tán tẹ́yìn kan tó jáde tẹ́yìn náà ń ṣépè àwa ń wá náà bá láàfíà ó ṣèjọba láàrin gbogbo ẹlẹ́sìn ẹ̀yin bìlíf pẹ́yìn lẹ́yìn gbẹ́jù pé ọgbọ́n yín ni ló fà á tẹ́ ẹ fi rọ̀rọ̀ sọ àfikẹ́ tó máa ṣépè kò ní dáa káwọn náà jáde ká máa ṣépè fáwọn tí náà ti bá kú kò sẹ́ni tí ò ní lọ́run o wàláhì gbogbo wa lálọ́run o èmi kì í àtàkì ẹlẹ́sìn mo dẹ̀ máa ń preach fún humanity mo máa ń preach fún peaceful coexistence but whatever n tẹ́ni ẹ ṣe ń gbà tó ti kú yẹn fi sílẹ̀ náà á bẹ̀ lè pọ́njí sí Ọlọ́run rẹ̀ bọ́lọ́run sí náà ẹ̀yin náà ní àwọn bàbá o tí wọ́n sì pọ̀ tí wọ́n bẹ láyé o tí wọ́n dẹ̀ ló kọ táyé mọ̀ wọn ẹ má jẹ́ mùsùlùmí ọgọ́dẹ àwọn tí yín náà o ẹ jẹ́ àjọ lo àlàáfíà ẹ jẹ́ àjọ gbé lálàáfíà ẹ jẹ́ kájẹ́ kálàáfíà òjọba nínú ẹ̀sìn ẹ má ṣàṣejù ẹ tí àṣejù tí ń wọ̀ jù ẹ̀yin kọ́mítì tẹ̀sìn kú bàbá Muyideen Bello ẹ̀yin tẹ̀sìn ayẹyẹ ọjọ́ kẹta ṣé àwọn ẹlẹ́nu rẹ́sọ̀ yìí lẹ́ ń bẹ̀rù ni àbí Ọlọ́run torí tó bá jẹ́ pọ́lọ́run lẹ́ ń bẹ̀rù àjọ ń bẹ ní ìjókòó ńjọ́ yẹn ni o ntẹ́ ma wí ni pé tí Kùránì wí ni ntàdísì wí ni o àmọ́ nítorí ká má bàa fẹnu bà bàbá jẹ́ gbogbo ntọ́ ya kó jẹ́ àǹfààní ẹ̀jẹ̀ hàn náà rẹ̀ ẹnìkan ló wọ́n dáná oúnjẹ 5,000 fún àwọn èèyàn ẹ̀dẹ̀ tó sọ jáde gbẹ̀yìn lẹ́ni ká má gbé wa ẹ̀dẹ̀ fẹ́ bí pa àwọn èèyàn wọn sọ fún yín pé wọ́n ń ṣe àṣàwù láwọn ilẹ̀ Lárúbáwá kan ni oúnjẹ alẹ́ fún àwọn tí wọ́n wá tí wọ́n ò lè padà kí ló le tó báyìí kẹ́ ẹ̀ tiẹ̀ wá oúnjẹ 5,000 yẹn kẹ́ ẹ lọ ra ráìsì tútù ẹ̀wà tútù kẹ́ ẹ páàkì sínú nylon kẹ́ ẹ kàn tó sílẹ̀ gbogbo tálíkọ̀ Ọlọ́run kan máa jẹ́ ká máa mú lọ. òkú àfa ọba oníwàásí ilẹ̀ Yorùbá lẹ́sìn tírìtì bí gbàtẹ́ ń sìnkú member Ansarudeen common member of Ansarudeen common member of Ansarudeen kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa Ittihad nígbà tá a ti gbégbèsè tẹ̀tì nínú àsúnsẹ́yìn àwa àrẹ́jì pé ọba oníwàásí ni bàbá yìí láti ọjọ́ tí wọ́n ti gbé bàbá wọlé gbogbo àfáà tó lórúkọ ní Kwara state àti state mẹ́fẹ̀ẹ̀fà alẹ́ Yorùbá gbogbo àfáà tó ló ń gbà fún òun la fẹ́ gbé wa kán máa wá sí lójoojúmọ́ ọdẹ ní sìnkú ọdẹ àgbẹ̀ ní sìnkú àgbẹ̀ àwọn àfọ oníwàásí kán wá sàpọ́nlé fún ẹni tá a pè ní olórí oníwàásí tó lọ kì í ṣe nítorí owó wọn ní ìdí àti gba owó bí wọn bá dẹ̀ lówó epo tá a bá fún wọn ìyẹn ò sọ wọn di kèfèrí náà wọn sọ pé no kò possible
gbogbo Olúbàdàn la fẹ́ wọn wá gbọ́ wá sí ká máa gbọ́rọ̀ bẹ̀rù Ọlọ́run ká máa gbọ́rọ̀ tawhid lójoojúmọ́ wọ́n ní no aláfẹ́ káàmìyàn khalifa baba Muyideen Bello kí gbogbo ayé ọmọ pé ọmọ baba Muyideen Bello náà kéwọ́ khalifa rẹ̀ ní wọ́n ní no aláfẹ́ yan waziru tí khalifa bá padà síbi iṣẹ́ l'Abuja tọrọ ní naibu imam fún Ansarudeen ní Central Mosque Abuja ó dá ẹjẹ́ waziru ọwà tí ọmọ mójútó lé wọ́n ní no bẹ́ẹ̀ tí a ń rò pé gbogbo àwọn àfáà wọ́n wá tí wọ́n jẹ ó yẹ kẹ́ ẹ máa wo àwọn kọ̀ọ̀kan nínú ayé pé wọ́n lè mọ́ ní tó bàbá oníwàásí àgbáyé bẹ̀tọ́ lọ́n sànú àwọn náà díẹ̀. ó fi wá di pé bàbá ìmáàmù àgbàlẹ̀ Ìbàdàn bẹ lórí ìjókòó nílùú Ìbàdàn àwa ń sọ wípé bàbá ìmáàmù Ìbàdàn náà ń bẹ ń kalẹ̀ bó ṣe hámi wọ́n ṣe kọ́tọ́kìrù wa ká gba microphone lágídí ni ó pé nílùú Ìbàdàn ìmáàmù Ìbàdàn wa ṣe hámi ẹ lọ wo lórí íńtánẹ̀tì wà bẹ́ẹ̀ náà kí ló jẹ́ tẹ́lẹ̀ respect ẹni tó nílùú ẹ̀ wọn gbà ní ká gbé programu fún wọn bẹ̀tọ̀ ọ̀rọ̀ bàbá ìmáàmù Ìbàdàn kọjá ẹ sọ pé kó ṣe hámi kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n lọ́mọ wọn àwọn náà ni bàbá Muyideen Bello náà ẹ̀yin jọ Ansarudeen ẹ̀yin lẹ́bí wa abayín bẹ̀ ni bẹ̀tẹ̀ sàwọn àtúnṣe ẹ má jẹ́ kí ẹnu àwọn ọmọ yìí ọmọ tìyín kiri ẹ dúró sójú kan bẹ́ẹ̀ ṣe ń bá bọ̀ tẹ́ fi bá débi tẹ́ ẹ bá dé yìí society wo nínú society Islam ilẹ̀ Yorùbá ló lórúkọ tó yín ẹ lákìpẹ́ǹtì tó pọ̀ gan ibi ẹ wá bá dé yìí làwọn ọmọ kọ́ ọmọ wá fẹnu tìyín kiri lẹ́yìn náà ó dẹ̀ máa gbà ibo ló wà wípé tí wọn bá ṣe sàrà èmi ò ní kàn sọ òkú di janaiza kaliwalima mi ní kàn sọ òkú di walima o kàn máa wá sí àwẹ̀jẹwẹ̀ mú kàn máa jó kàn máa haram nínú ọ̀rọ̀ Islam kò gbárù ẹ̀ láyè bẹ̀tù kò ní ká máa sànú ẹni tí ò ní ẹni tó lọ nísìn ó ti wà lọ́wọ́ Ọlọ́run tó bá dijọ́ mi ẹ jẹ́ kí ètò ọmọ mọ́nyán lórí àwọn tá a jẹ́ Council for Islamic Preachers àmọ́ mọ̀ decide ní pé ẹja dá akẹ́kọ̀ọ́ máa wòran àmọ́ tó jẹ́ intention gbogbo ayé mà bá ṣe jẹ́ sí bàbá Muyideen Bello tá a fi bò ọjọ́ ìtaná náà tó jáde lọ́la ní sèǹtì mi ètí ń bẹ ní Suleja wọ́n sì fẹ́ tẹ̀ ókú díẹ̀ yọ jáde lọ́la tí ọgbẹ́ni ókè báyìí is a matter of time ẹ̀rí pé yọ jáde lọ́la ebú wo ni ò ní bú mi tán lọ́la ẹ̀yin bàbá wẹ̀ dákun ẹ̀ ṣàtúnṣe ọmọ mo ronú kankan akéwùgbà gold ọmọ akéwùgbà ẹ̀rú ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n post nǹkan sórí íńtánẹ́ẹ̀tì ó ṣeé ṣe ká má jẹ́ mùsùlùmí o ká má jẹ́ àwọn alùsùnà yìí o tó jẹ́ pé kàn lọ lórúkọ àbú àwọn àbú yẹn mi fẹ́ sọ̀rọ̀ tó burú pọ̀ ni mi bá béèrè pé ta lẹ́ni rẹ tọ́lọ́ ń pè lábù nínú Qur'an ẹ̀dá akọ ẹni ọlọ́run pè lábù tó jẹ́ ni rẹ irú àbú tó jáde yẹn ni mò ń bá wí kì í ṣe gbogbo àbú tó kù o èyí tó post ti ń pé bàbá òun wọ náà lọ láìsí bàbá Muyideen Bello ẹ̀dá kun ẹ̀já fura ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ẹlẹ́sìn mi ní ń kó wà rìn yìí àwọn orientalist ọ̀tọ̀ ni wàhálà tí wọ́n fẹ́ change akida Islam ọ̀tọ̀ ní tiwọn ọ̀tọ̀ wàhálà àwọn aláṣejù òsè politics ẹ̀sìn kò yé majority gbogbo orílẹ̀-èdè àgbáyé ní lo politics lórí religion wọ́n máa plant àwọn èèyàn tí wọ́n kéwú buhaya ẹ gbọ́ tí wọ́n kéwú tààrà wọ́n dẹ̀ plant ẹ̀ sínú Islam pé kọ́ lọ́ọ́ dà kan ẹ̀ dẹ̀ máa rò pé mùsùlùmí ni ẹni tó kọ́kọ́ ṣe múnjídù àkọ́kọ́ dictionary àkọ́kọ́ nínú èdè Lárúbáwá kì í ṣe mùsùlùmí ẹlẹ́sìn Christianity ni ẹ wo bí irú èèyàn gbọ́ téèyàn gbọ́ èdè dé kó tó fi ṣe dictionary wọ́n gbọ́ bẹ́ẹ̀